Àfáà Abdulramon, afurasí tí wọ́n bá òkú Yétúndé ní ilé rẹ̀ nílùú Ìlọrin, fojú balẹ̀-ẹjọ́ ó sì gbabẹ̀ dèrò ẹ̀wọ̀n. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti gbé àfáà Abdulramon Bello, afurasí tí wọ́n bá òkú akẹ́kọ̀ọ́bìnrin Yétúndé Lawal Hafsa nílé rẹ̀ nílùú Ìlọrin lọ ilé-ẹjọ́ lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 18 oṣù kejì ọdún yìí. Abdulramon àti àwọn mẹ́rin ni wọ́n jọ fojú ba ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìpànìyàn. Ìgbẹ́jọ́ náà bẹ̀rẹ̀ ní nǹkan bíi aago 11 òwúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 18 oṣù yìí ní ilé-ẹjọ́ májísírèètì tó dojúkọ ilé-ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Kwara. Lásìkò tí ìgbẹ́jọ́ náà bẹ̀rẹ̀, onídàájọ́ SB Mohammed ṣàfihàn àwọn afurasí náà tí ó sì tún kéde ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Adájọ́ Mohammed sọ pé ọjọ́ 6 oṣù kẹta ọdún yìí ni ìgbẹ́jọ́ yóò bẹ̀rẹ̀ ní pẹrẹu, tó sì pàṣẹ pé kí wọ́n kó àwọn afurasí náà sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n Òkè Kúrà ní ìlú Ìlọrin. Lásìkò tó ń bá iléeṣẹ́ akọ̀ròyìn BBC sọ̀rọ̀ lọ́gbà ilé-ẹjọ́ náà, àbúrò bàbá ọmọ tí wọ́n pa yìí, ọ̀gbẹ́ni Síkírù Láì, sọ pé àwọn ọlọ́pàá fi ìdí rẹ̀ múlẹ̀ pé afurasí Abdulramon mú àwọn lọ sí agbègbè oko olówó ní ìlú Ìlọrin, níbi tí wọ́n ti rí ẹ̀yà ara bíi itan àti ìfun olóògbé náà. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé afurasí ọ̀hún kò tíì jẹ́wọ́ ibi tí ó ta àwọn ẹ̀yà ara tó kù sí. Ọ̀gbẹ́ni Síkírù Láì wá pè fún ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ náà láti lè dẹ́kun irú ìṣẹ̀lẹ̀ báyìí lọ́jọ́ iwájú. Tí ẹ ò bá gbàgbé, ọwọ́ àwọn ọlọ́pàá tẹ Abdulramon Muhammadu Bello lọ́jọ́ Ẹtì ọ̀sẹ̀ tó kọjá lẹ́yìn tí wọ́n rí òkú Yétúndé Lawal Hafsat tí wọ́n ti ń wá ní ilé rẹ̀ nílùú Ìlọrin. EMIR ìlú Ìlọrin náà sọ̀rọ̀ lórí ikú Yétúndé o. Ó ní kí àwọn àáfàá lọ wáṣẹ́ ṣe. EMIR ìlú Ìlọrin Alhaji Sulu Gambari ti pàṣẹ fún àwọn àáfàá ìlú Ìlọrin àti àwọn ìlú míì ní ìpínlẹ̀ Kwara láti wá iṣẹ́ kan tàbí òmíràn ṣe, kí wọ́n sì má ṣe jókòó ti iṣẹ́ àáfàá gẹ́gẹ́ bí iṣẹ́ oúnjẹ òòjọ́ wọn. EMIR sọ eléyìí di mímọ̀ látàrí bí ẹ̀mí Yétúndé Lawal tí ìròyìn gbọ́ pé ó ti ọwọ́ afurasí kan tí ó pèrè rẹ̀ ní àáfàá Abdulramon Bello bọ́. Àáfàá yìí ni a gbọ́ pé ó kun ẹran ara obìnrin náà wẹ́lẹ́wẹ́lẹ́ kí ọwọ́ àwọn ọlọ́pàá tó tẹ̀ ẹ́. Nínú ọ̀rọ̀ rẹ̀, EMIR ní àáfàá lè ṣiṣẹ́ olùkọ́ni ní èdè Lárúbáwá tàbí ìmọ̀ Islam tí a mọ̀ sí IRK ní àwọn iléèwé ẹ̀kọ́. Ó fi kún pé ìwà jìbìtì ní kí ènìyàn pe ara rẹ̀ ní àáfàá láì ní iṣẹ́ kankan lápá. Nígbà tí EMIR ń bá iléeṣẹ́ akọ̀ròyìn BBC sọ̀rọ̀ lónìí nípasẹ̀ agbẹnusọ rẹ̀ Abdulaziz Arówóná, ó ní òun ti gbé ikọ̀ kan àjọ Ulama dìde láti máa lọ láti ojúlé dé ojúlé, láti ìlú dé ìlú, àdúgbò dé àdúgbò àti agbègbè dé agbègbè láti wú àwọn àáfàá alápámáṣiṣẹ́ jáde. Ó wáá gba àwọn ará ìlú níyànjú láti ṣiṣẹ́, wípé tó bá jẹ́ ti Ọlọ́run ni wọ́n gbé dání, kí wọ́n jíṣẹ́ Ọlọ́run, kí wọ́n sì jíṣẹ́ ànábì, kí wọ́n sì ṣe bí àwọn ará ìpínlẹ̀ àwọn ẹni àná ṣe ṣe. EMIR sì lo àǹfààní yìí láti sọ fún àwọn ọ̀dọ́ ìlú Ìlọrin kí wọ́n yàgò fún ìwà jàǹdùkú. Ó wá kọ̀rọ̀ ojú sí ìwà afurasí àáfàá Abdulramon tí wọ́n fura pé ó pa Lawal. Alhaji Sulu Gambari ní ọ̀dájú àti ọ̀daràn ènìyàn ni ọmọkùnrin náà. Lẹ́yìn èyí ni EMIR Sulu Gambari pàṣẹ fún àwọn aṣáájú ẹ̀sìn, pàápàá jùlọ àwọn ìmáàmù ní mọ́sálásí ní Ìlọrin àti ìpínlẹ̀ Kwara lápapọ̀, láti rí i dájú pé kótùbà àwọn lọ́jọ́ Jímọ̀ dá lórí pàtàkì iṣẹ́ ṣíṣe, ìbu ọlá àti ọ̀wọ̀ fún ọmọlàkejì láì fi ti ẹ̀yà, ẹ̀sìn tàbí ipò ṣe. Ó rọ àwọn àáfàá láti fọ iṣẹ́ náà mọ́ nípa rírí i dájú pé àṣírí irú àwọn ènìyàn bíi Abdulramon Bello kò bò sí àwọn agbófinró kó tó di pé wọn yóò pa àwọn aláìṣẹ̀ jìnnà. Ó ṣàlàyé pé iṣẹ́ takuntakun nìkan ló ṣe pàtàkì, wípé ó yẹ kí wọ́n kéde ogun sí àìníṣẹ́ lọ́wọ́, ìwà ọ̀lẹ àti fífẹsẹ̀ ralẹ̀ kiri àwọn ọ̀dọ́. EMIR tún rọ àwọn àjọ ọlọ́pàá àti ilé ẹjọ́ láti rí i dájú pé ìdájọ́ òdodo wáyé lórí ọ̀rọ̀ yìí. Ó ní ó ti wá dà báyìí fún àwọn òbí àti alágbàtọ́ láti máa tatí kébé sí ìṣẹ̀lẹ̀ ní agbègbè wọn, kí wọ́n sì máa rí i dájú pé àwọn tí àwọn ọmọ wọn ń bá rìn jẹ́ àwọn ènìyàn tí wọ́n mọ̀, tí
tí wọ́n sì lè fọkàn tán. Nígbà tí a ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn òbí olóògbé, wọ́n ní ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, àmọ́ ṣá ìrànlọ́wọ́ kan tí ìjọba lè ṣe fún wọn ni wípé kí wọ́n rí i dájú pé olóògbé náà gba ìdájọ́ òdodo. Bàbá olóògbé náà, Ibrahim Adéfalú, ṣàlàyé pé àwọn ọlọ́pàá ló sọ fún àwọn nígbà tí àwọn dé àgọ́ ọlọ́pàá pẹ̀lú èrò pé àyè ọmọ àwọn làwọn fẹ́ wá gbé pé àáfàá Abdulramon Bello yẹn ló ṣe ikú pa á. Ní tirẹ̀, ìyá olóògbé náà, arábìnrin Taibat Lawal, ṣàlàyé pé Yétúndé ti parí ètò ẹ̀kọ́ rẹ̀ àti pé kì í ṣe ọmọ tó ń jáde láì dágbére ibi tó ń lọ nílé. Ìyá olóògbé náà ń ṣàlàyé pé ọ̀sẹ̀ tó kọjá yìí ló ṣẹ̀ṣẹ̀ lọ gba ìwé ẹ̀rí olùkọ́ àgbà NCE rẹ̀ láti fi wáṣẹ́. Bàbá olóògbé náà ṣàlàyé pé ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ni wọ́n fi wá a rí. Update ní lórí ọ̀rọ̀ Abdulrahman alápatà. Abdulrahman ní alápatà èèyàn nílùú Ìlọrin. Update lórí ẹ̀ torí pé Abdulrahman ó ti appear ní kóòtù lénìí. Mo dẹ̀ receive oríṣiríṣi calls wípé ṣé wọ́n ti dájọ́ rẹ̀ ni, ṣé wọ́n ti sígbà ni, àwọn mẹ́rin làwọn rí pẹ̀lú ẹ̀. Àwọn ó wá ń sọ fún ẹni tí ó pè mí pé Abdulrahman wọn àti ìdájọ́ rẹ̀ first hearing ni. Ẹ mọ̀ pé nínú òfin ẹni tí wọ́n bá arrest ó pẹ́ jù lọ́dọ̀ àwọn ọlọ́pàá kò gbọ́dọ̀ lò ju ọjọ́ mẹ́ta lọ 3 days táwọn ọlọ́pàá bá arrest èèyàn, most especially tó bá jẹ́ criminal case. Láàrin ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta wọ́n gbọ́dọ̀ gbé èèyàn lọ kóòtù. Kóòtù ló máa wá ní kán lọ fi èèyàn pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n tó bá wù ú. Àtọ́gbà ẹ̀wọ̀n yẹn ni ó ti wá máa jẹ́ ẹjọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án. Wọ́n àti establish case yẹn gangan sánsan. Wọ́n àti establish case yẹn gangan. Wọ́n kọ́kọ́ lọ fi wọ́n pamọ́ ná so that a lè máa gba ọgbà ẹ̀wọ̀n yẹn wá jẹ́ ẹjọ́. Ọkọ̀kọ́ jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, kí n tó wọnú ọ̀rọ̀ Abdulrahman gangan, kí n tó wọnú ọ̀rọ̀ Abdulrahman, ó ní pé mo upload fídíò kan láàárọ̀ léè tí àwọn tó jẹ́ fídíò pásítọ̀ tó náà pààyàn. Ṣùgbọ́n títí pásítọ̀ yẹn kì í ṣe tèní, kì í sì ṣe pé kì í ṣe old fídíò ní lóòótọ́. Ṣùgbọ́n kì í ṣe pé mo upload fídíò yẹn láti fi tàbùkù àwọn kírísítẹ́nì o. Nínú ọ̀rọ̀ tí mo sọ níjọ́ tí mo kọ́kọ́ ṣe program Abdulrahman, ọ̀rọ̀ tí mo sọ náà ni pé àwọn tí ń pààyàn yìí tí wọ́n ń fi lo ẹ̀yà ara èèyàn jù, àwọn tí ń lo ẹ̀yà ara èèyàn jù, mo sọ níbẹ̀ pé mùsùlùmí àti kírísítẹ́nì ni. Àwọn babaláwo, àwọn oníṣẹ̀ṣe wọn à lo páàtì èèyàn tó mùsùlùmí àti kírísítẹ́nì bí mo ṣe sọ́njọ́ yẹn nìyẹn. So nígbà tí mo wá padà rí fídíò pásítọ̀ yẹn last year, bóyá bíi January February ni last year ni pásítọ̀ yẹn ni wọ́n mú pásítọ̀ yẹn ní Ìbàdàn. Ìgbà tí mo wá padà rí fídíò pásítọ̀ yẹn láti lè fi ṣe ẹ̀rí ọ̀rọ̀ ohun tí mo sọ yẹn pé níbi àwọn tí ń lo ẹ̀yà ara èèyàn jù láti fi ṣe ritual, láti fi so oògùn lẹ́nìí tílẹ̀ mọ́ yìí o, torí pé a ti wà ní ìrọ̀lẹ́ ayé already. A ti wà ní ìrọ̀lẹ́ ayé already. Lẹ́nìí tílẹ̀ mọ́ yìí, ẹni tí ń lo ẹ̀yà ara èèyàn jù, tá a bá ti mú àwọn tí wọ́n jẹ́ àáfà, tá a bá ti mú wọn tán, ìgbà ń ló tó kan àwọn pastors. Àwọn àáfà ní number 1 o, kí wọ́n pastor kan number 1 o, because torí táwọn pastor yẹn gan ń ṣe ọ̀dọ̀ àwọn àáfà náà ti ń ṣe. Táwọn bá sí lọ́dọ̀ àáfà, wọn á máa sì mí lọ́dọ̀ babaláwo. Pastor tẹ bá rí tí ó bá ló fẹ́ ṣe ritual, ó tọ̀ àáfà kan lọ ní tàbí kó tọ̀ babaláwo kan lọ. Ṣùgbọ́n eléyìí tó common jù ni pé kó jẹ́ látọ̀dọ̀ àáfà náà ni ó ti rí àṣírí tó fẹ́ rì mọ́ church ẹ̀. So ló jẹ́ sọ pé lẹ́yìn àwọn tí ń lo ní Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tá a wà yìí,
pàápàá jùlọ ilẹ̀ Yorùbá tá a wà yìí àwọn tí ń lo ẹ̀yà ara èèyàn jù number 1 àáfàá ni number 2 làwọn pastors ìgbà yẹn látò wá sọ pé àwọn babaláwo náà máa ń lò àwọn babaláwo náà máa ń lò ìṣepọ́n yìí lò láwọn babaláwo kọ̀ọ̀kan torí pé kò síbi tí ò sí kàńdá kò síbi tí ò sí tá a bá ti rí original a máa rí duplicate ibi tá a bá ti rí original nǹkan a máa rí duplicate a máa rí fake ẹ̀ àwọn àfáà gidi ń bẹ àwọn èèyàn gidi ń bẹ àwọn pastor gidi ń bẹ àwọn babaláwo gidi ń bẹ inú mi dùn babaláwo kan ṣe program tí mo wo program babaláwo yẹn lénìí babaláwo yẹn ó sọ̀rọ̀ tó make sense gan ó ní bá a ṣe sọ pé gbogbo nǹkan le tó yìí ó wọ́ọ̀sì tó yìí àwọn tán já àwọn ẹni eré gidi wọ́n sì ń bẹ nínú àfa àwọn tán já àwọn ẹni eré gidi wọ́n ń bẹ nínú pastors àwọn tán já àwọn ẹni eré gidi wọ́n ń bẹ nínú herbalist tán jẹ́ babaláwo tòótọ́ tí wọ́n ń lo kíni ifá sọ ní tòótọ́ tí wọ́n ń lo àwọn àfáà gidi tí wọ́n ń lo kíni àlùkùránì sọ ní tòótọ́ àwọn pásítọ̀ gidi tí wọ́n ń lo kíni báíbù sọ ní tòótọ́ wọ́n ń bẹ o ṣùgbọ́n àwọn kàńdá tó ń lo ẹ̀yà ara èèyàn jù nínú mùsùlùmí lọ́jọ́ ń lọ mú fídíò pásítọ̀ yẹn wá kódà tí n bá rí fídíò babaláwo náà ibi tó ti mọ babaláwo náà máa upload ẹ̀ à á lè rí i pé kì í sáàfáà nìkan ní lo ẹ̀yà ara èèyàn kì í ṣe pásítọ̀ nìkan ní lò kì í dẹ̀ ṣe babaláwo nìkan ní lò láàrin ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n ti ń lo ẹ̀yà ara èèyàn láwọn tí wọ́n jẹ́ àwọn kàńdánù rẹ̀ sí àwọn ẹni ibi tí wọ́n fi ẹ̀sìn yẹn bojú ṣùgbọ́n bí tó ti wọ́pọ̀ jù òun náà ní láàrin àwọn alálàfà kọ́lọ́run bá kọ́ dákun kó ṣàánú so kì í ṣe pé láti fi tàbùkù kírísítẹ́nì o torí pé mo jẹ́ láwọn kírísítẹ́nì kan tó ti wò pé torí pé wọ́n rí pé wọ́n mú mùsùlùmí wọ́n ti ń kọ́mẹ̀ntì àwọn kọ́mẹ̀ntì kan kì í ṣe láti fi tàbùkù kọ́mẹ̀ntì láti fi tàbùkù kírísítẹ́nì ṣùgbọ́n láti lè fi ìdí òdodo múlẹ̀ pé ẹni tí ń ṣẹlẹ̀ yìí kì í ṣe láàrin mùsùlùmí nìkan ló ti ń ṣẹlẹ̀ kì í dẹ̀ ṣe láàrin kírísítẹ́nì nìkan bẹ́ẹ̀ ni kì í ṣe láàrin oníṣẹ̀ṣe nìkan kí Ọlọ́run bá kó ṣe dáadáa fún wa. tó back to my previous discussion explanation ó ní pé sẹ́ẹ̀rì Abdulramon according to investigation torí pé ọ̀rọ̀ ti wà ní court ó lójú tá a lè sọ ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ àwọn eléyìí tí a bá lè sọ tí ò sí ní court nínú ìwà tí ọmọ yẹn ti wù tó dẹ̀ tó ń lè help àwọn tí àwọn adájọ́ ó ní pé wọ́n jẹ́ kó yọ pé Abdulramon ìjọ tó bá fẹ́ pààyàn tó bá fẹ́ ṣe alápatà láti pààyàn nǹkan ló máa ń ṣe ni pé yọ kọ́kọ́ pa ẹran lọ́sàn abẹ́ ẹ̀ understand wọ́n ní Abdulramon máa yọ kọ́kọ́ pa ẹran gidi yọ pa ewúrẹ́ lọ́sàn-án yóò sún yọ wà gbé wọlé ewúrẹ́ tó bá pa yẹn nígbà tó bá ṣe iṣẹ́ ẹbí rẹ̀ ní òru tó bẹ̀rẹ̀ sí ní gé nǹkan pàápàá àwọn aráalé máa ṣe bí bóyá ewúrẹ́ tí ó pa lọ́sàn-án pé iní ń gé ẹ wo techniques ọkọ̀ọ̀kan máa àṣé ewúrẹ́ tí kọ́kọ́ ń pa lọ́sàn-án ó ń fi pípa ewúrẹ́ yẹn bojú ewúrẹ́ tó kọ́kọ́ ń pa lọ́sàn-án yẹn tó bá ti pa ẹran lọ́sàn-án tó gbé wọlé tó bá ti pa lọ́sàn-án ó máa wá gbé wọlé á sùn á ṣe everything gbogbo ará àdúgbò máa rí pọ́ pẹran so àwọn yìí ò ní fura gbé bóyá nǹkan kan mìíràn ń gé tó bá dòru wọn àti ẹni lọ́wọ́ ẹ̀ gbé nígbà ẹran tó pa lọ́sàn-án bóyá tó wọ́n fẹ́ ṣe ẹran jẹ lóru títí tí ó fi kan ẹni tí ń kan tán ẹnì kan kò ní disturb ẹ̀ láì mọ̀ pé ọ̀tọ̀ lẹ́ran tí ń pa lọ́sàn-án ọ̀tọ̀ lẹ́ran tí ń pa lóru wọ́n ń pe wèrè ní ó ń fapá ewúrẹ́ jiyàn wọ́n ń pe wèrè ní ó fi tan àgùntàn jẹ́ka wọ́n ń pe wèrè ní ó ń gun ẹran lọ́sàn-án ó ń gọmi ènìyàn lóru ó ń pa ẹran lọ́sàn-án ó ń pa ènìyàn lóru lẹ́yìn tó jẹ́ pé àwọn ará àdúgbò wọn fura pé ẹni tí ń kun lóru èèyàn ní ń kun lóru ẹran tó pa lọ́sàn-án lójú àwọn èèyàn ó ní wọ́n believe pé ó ń kun tó bá ti dọ̀wọ́ alẹ́ mòru tí bá bẹ̀rẹ̀ sí ní gé nǹkan ẹran ni wọ́n ṣe bí ń gé
ẹ wo strategy, ẹ wo techniques tó fi ń ṣiṣẹ́ tí ń ṣe. ló fi já sí pé gbogbo ẹ̀yin àfáà wa ẹ dákun a fẹ́ rọ̀ yín ni níbi mólídì níbi wàlímọ̀ táwọn ọmọ kéwú táwọn náà wá millions 1 million owó ọpẹ́ ni ẹjù yìí lọ ẹ mà ṣe bínú 500,000 owó ọpẹ́ ni lélẹ́yìí tí ń ṣẹlẹ̀. ẹ wo gbogbo bí mólídì àwa àfáà lénìí, gbogbo ẹ̀yin àfáà wa atrocity yìí wàhálà yìí ó bẹ̀rẹ̀ láti bí pé àfálù ìmọ̀mọ́ níbi mólúdì owó la ló ń fi ń táàkà níbi mólúdì àwọn àfáà wa báyìí. Millions àwọn èèyàn wà gbé Ghana must go owó wá sójú agbo wọ́n á rú ó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo mólúdì o, but I will not mention. bí mo ṣe ń sọ yìí àwọn tá a jọ já àfáà wọn á ti máa gbọ́ mi, àwọn tá ń já àfáà wa náà wọn á máa gbọ́ mi. látijọ́ àwọn bàbá wa láwọn àfáà wa látijọ́ wọn á ní kó sọ kó gbé ìmọ̀ kalẹ̀ ni kí ni tó fẹ́ bá wa sọ nínú mímọ̀ táwọn èèyàn máa ṣàǹfààní lára rẹ̀. àwọn àfáà wa fàlù ìmọ̀ látijọ́ pé wá sójú agbo wá sọ̀rọ̀ mímọ̀, ẹni ó bá sọ̀rọ̀ mímọ̀ jùlọ ló máa gba iyì tó jùlọ látijọ́. ṣùgbọ́n lénìí wàláhì tọ́rọ̀ rẹ bá ti ń pọ̀ lójú agbo wọn á sọ pé kó kówó lé lórí ni, owó ní kọ́ ọ̀nà náwó ẹjú ẹ ti ń pọ̀ jù, náwó a máa pe ẹjù yìí lọ ẹ má ṣe bínú 1 million owó ọpẹ́ ni 500,000 owó ọpẹ́ ni 2 million owó ọpẹ́ ni. owó yìí ọmọ tí ò tó jẹ́ pé lẹ́yìn kọ́kọ́ ọmọ ní kéwú kó ṣe wá sí ó ná millions lójú agbo lọ́dún àfáà. àfáà òde lè pé ẹ̀yin àfáà wa ẹ máa check àwa tájọ́ ọmọ kéwú ẹ máa check wa. ẹ̀yin àfáà wa ẹ máa check àwa tájọ́ ọmọ kéwú pé níbo ló ti ń rówó, kí ni sọ́sí sọ̀fin kọ̀ ọmọ ẹ yàtọ̀ sí pé nǹkan ọmọ ní kéwú iṣẹ́ wo ló ń ṣe. kì í ṣe òṣì ọ̀rọ̀, kì í dẹ̀ sọ̀rọ̀ tí ọ̀dà ni káàfà ní kẹ́ sọ pé káàfà ní kò níṣẹ́ lọ́wọ́. kò sí tó burú nínú kéèyàn ó jàfà kó tún ní bísínẹ́sì míì tí ó máa ṣe yàtọ̀ sí àfà, kò sí tó burú mbẹ̀. kéèyàn jàfà kó tún ní bísínẹ́sì míì yàtọ̀ sí iṣẹ́ àfà tí ó máa ṣe, yàtọ̀ sí pé òǹkọ́ máa ń kéwú kí ni iṣẹ́ míì tó ń ṣe. ọmọ rẹ ọmọ wa ò ṣàgbàfọ̀ ó ń kásọ wálé ẹ rójú olè ẹ mọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa à ń commit atrocities lénìí látara pé lágbájá yìí ọ̀rẹ́ mi yìí ẹ wá dúró owó tó ná lójú agbo níbi mólídì àfa wa tó bá di next year èmi náà fẹ́ ná tó jù bẹ́ẹ̀ lọ. wọ́n á wá lọ bá àfa làgbájá ẹ dákun bò lẹ́sẹ̀ ṣe èmi náà fẹ́ máa rọwọ́ yẹ dákun ẹ mẹ́mi náà mọ̀ náà so o lè fọtí lo sẹ́ máa lò so o lè tẹ́rìn èèyàn sí yẹn ni ẹ já mi sí èmi náà ṣe ntọ́fà nìyẹn o. ntọ́ ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ àfà ọ̀dọ́ àfà lẹ́ni ẹ lọ wọ ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́lẹ̀ omi wa ti ń kó lé kí ó báyìí lọ gbọ́ ọ́fíìsì nìyẹn. ó ń lọ gbọ́ ọ́fíìsì àfà tí ò níṣẹ́ tí ò lábọ̀ kọ̀ọ̀kan máa ń kéwú kò ṣe wáàsí kò ṣe kankan ó lọ gbọ́ ọ́fíìsì kí ló fẹ́ fọ́ ọ́fíìsì ṣe. ẹ lọ wo gbogbo àwọn ọ̀dọ́ àfà lẹ́ni tọ́pọ̀lọpọ̀ wa ti kó lé kí ó báyìí yọ lọ gba ọ́fíìsì kí ló fẹ́ máa tà ní ọ́fíìsì yẹn ṣe ata ló fẹ́ máa tà ń bẹ̀ ni epo ló fẹ́ máa tà ń bẹ̀ ni eku ló fẹ́ máa tà ń bẹ̀ ni. ẹ wo ọ́fíìsì tí Abdulramon gbà ń bẹ̀ tó ń gbà nísìnyí kí ni tà ń bẹ̀ ó ń ta ọmọ ẹrin èèyàn bẹ̀. ẹ wo ọ́fíìsì tí Abdulramon gbà kí ni tà ń bẹ̀ ó ń ta ẹrin èèyàn bẹ̀. kí ló dé kí ló bí tí fi ń ta ẹrin èèyàn bẹ̀ torí pé òun náà fẹ́ withstand àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn sẹ̀ríkù àwọn súràkáwù rẹ̀ àwọn kọ̀líìgì ẹ̀ bá ṣe ń náwó ọ̀fẹ́ máa ná bẹ́ẹ̀ má ṣe ń gun mọ́tò ńláńlá òun náà fẹ́ máa gùn bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń lọ múlídì tí wọ́n ná owó mọ́ olórin lórí tí wọ́n ná owó mọ́ àwọn olórin lórí ní mọ́lúd òun náà fẹ́ máa ná bẹ́ẹ̀
o ṣiṣẹ́ o ṣejú pé òun kọ́ ọmọ ní kéwù lọ o ṣejú pé òun ṣe wáàsí lọ àáfà ọ̀gbọ́dọ̀ máa pèrè ẹ̀ lólówó àáfà ìfowó yan ṣe yànnà ìmọ̀ làáfà ọ̀gbọ́dọ̀ fi ṣe yànnà torí pé gbogbo tá àáfà bá ní wọ́n dá fún un ni wọ́n fún un ni iṣẹ́ wo làáfà ń ṣe láfi ń sọ pé ká má dúró de kan fún wa mọ́ àáfà ọ̀gbọ́dọ̀ máa dúró de kan bùn mí ní nǹkan mọ́ àáfà mi kò rí ájì lọ látara pé ó ń dúró de pé ó dìgbà tó bá tó fò ní ájì kó n tó ṣe ájì àáfà mi ò rí lé kọ́dè ní látara pé ó ń dúró de pé káwọn èèyàn kọ́lé fóun kó tó lè dórí lé lórí kí ló mú ọ tí wọ́n ò lè kọ́lé fúnra rẹ kí ló mú ọ tó lè rọra rẹ lájì látara aṣẹ́ tó bá ń ṣe kò sí nítorí káàfó má nìṣẹ́ lọ́wọ́ àwa pọ̀ ọ̀dọ́ àfa àwa pọ̀ lénìí àníṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ kí lẹ́ ń ṣe iṣẹ́ àfa ni iṣẹ́ àfa ni iṣẹ́ àfa òun ṣiṣẹ́ àfa ẹni bá ń ṣiṣẹ́ àfa tó ọba ti ní sources of income wàláhì wàá parọ́ tó ọba ti ní sources of income wàá jalè tó ọba ti ní sources of income wàá ṣe yahoo wàá tẹrin èèyàn wàá jẹrin èèyàn wàá fọtí lọ sẹ́ wàá dá àfọ ọlọ́tí àfọ olówogoro torí pé ìwọ náà wàá fẹ́ bẹ́gbẹ́ pé wàá fẹ́ withstand wàá fẹ́ meet up pẹ̀lú àwọn colleague bí wọ́n ṣe ń náwó ìwọ náà fẹ́ náwó bẹ́ẹ̀. Abdulramon wá di ẹni tí ṣe kéne ẹni tí kọ́kọ́ ń pẹran yọ́wá ó ń pẹran ẹran ní ń pa lọ́sàn-án tó bá dòru yọ́wá bẹ̀rẹ̀ sí ni máa pa àwọn èèyàn lóru. kò sí tó ní orin kan ń bẹ tó jẹ́ pé mistake ni o a gbọ́dọ̀ kọ́ lórí mọ́ o orin kan ń bẹ tá a máa ń kọ́ yàrọ́bà náà yáyì láàyè má ṣe wá láàfà òsì nílé ó ti bọ́lá wà ní jù sílẹ̀ ó ti lọ sóko àrò jẹ sáwọ̀ ọ̀dàkọ ṣe é pé mistake lórí yẹn àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ nínú àfà tó jẹ́ pé ọ̀nà burú míì ni wọ́n ti ń rówó tí wọ́n ṣe nǹkan kan yàtọ̀ sí pé wọ́n ń fi ayé ní àwọn èèyàn lára wọ́n ń gba ọ̀nà ẹ̀bùrú wọ́n ń ṣẹ́bùrú ọ̀la láti kó ọ̀rọ̀ jọ àwọn ni wọ́n kun orin yẹn pé yàrọ́bà náà yá ìláyìí mọ́sẹ̀mí làáfà òsì nílé ó ti gbé kùrìyánì sílẹ̀ ó ti lọ sóko àròjẹ ẹ̀dá sórí ibú bẹ́ẹ̀ níbi káàfó ní oko àròjẹ ni sórí ibú bẹ́ẹ̀ mi káàfó ní oko àròjẹ nígbà tó o bá kọ́ ọmọ kéwú dé àyè kan tó rí pé ọmọ jáde lè kéwú àbá lè lóko náà oko wáyé kàtàwà dáńjọ ní nígbà tá a lọ wú ẹ̀gẹ́ bẹ̀ tá a fi ẹ̀gẹ́ yẹn ṣe gàrí má yóò sùn tá a fi jẹ gàrí yẹn kò ní yóò sùn tá a fi jẹ atàlàjì ń bẹ̀ àtúnṣe mọ́ atàlàjì ń bẹ̀ ní ṣe almost 150,000 naira láta ìlàjì ẹ̀gẹ́ ìlàjì tó kù a fi ṣe gàrí ó ní yóò sùn tá a fi jẹ náà ó ní yóò sùn tá a fi kì í sórí ibú káàfó máa dáko kì í ṣe orí ibú káàfó níṣẹ́ lọ́wọ́ kì í sórí ibú káàfó ní bísínẹ́sì kan apart from ìjàfà wàláhì kì í sórí ibú. Abdulramon ó wá ń gẹ fìlà kiri ayé ó ń gẹ fìlà kiri àdúgbò ó wá ń pẹran lọ́sàn-án ó ń pààyàn lóru látara pé kíni ó fẹ́ lo mọ́tò ìgbà òun náà fẹ́ lo mọ́tò ìgbà ọlọ́pàá máa kó everybody o ọlọ́pàá máa kó everybody ọlọ́pàá máa kó everybody tí Abdulramon bá bẹ̀rẹ̀ sí ní ka àwọn ènìyàn wàláhì kọ́lọ́ ọmọ mu wa kódà kọ́ má jẹ́ Abdulramon mọ́ live video ni mo ń ṣe yìí kò sí bàbá ńlá kó ẹni tán bí dáa tí ó lè sọ pé àbá ti sọ̀rọ̀ yẹn o ó ti gba ẹni èèyàn lọ́wọ́ mi rí o àbí ọ̀dà tó bẹ́ẹ̀ níbo lèmi àti ẹ ti pàdé ibo la ti jọ ń sọ̀rọ̀ pé àbá ti sọ̀rọ̀ yẹn o mo ti fún ọ ní egun orí èèyàn rí mo ti fún ọ ní pààtì èèyàn rí irọ́ nípa o tán bá bí ọ̀dà bọ́ta mi ń bá wọn lò rí mi sì bá wọn ọlọ́run sì ní jẹ́ ń bá wọn lò àpadà sí ibú nìyẹn. ẹ lè dénú ilé mi kẹ́ ẹ bá ọtí àwọn ọmọ ilé kẹ́rò mi rè mí ìran ọtí rí mi ì sì ra ọtí pamọ́ kí n wá gbé sábẹ́ aṣọ kí n gbénu lérí ẹ bá ilé bá sì náà kùnú ilé mi ń lè sùn tí mò ń bọ tá a lọ pé mo fẹ́ máa fi sinapu bọ èṣù káàfọ̀ wa mọ̀ rí hàn tú kọ́ mọ̀ rí tàdá tí ó fi hàn tú mọ́ kọ́ wá jẹ́ pé ẹ̀jẹ̀ èèyàn àwọn àbá bá débi pé wọ́n fi ẹ̀jẹ̀ èèyàn hàn tú wọ́n á lo tàdá àmọ́ ẹ̀jẹ̀ èèyàn máa fi ẹ̀jẹ̀ èèyàn hàn tú
wọn àfa bá débi pé wọ́n fi ẹ̀jẹ̀ èèyàn wọ́n fi ń ṣe hàǹtú wọ́n fi ń hàǹtú kílákílá gbé kílá jù sínú ayé yìí náà sínú ayé yìí náà gbogbo ẹ̀yin àfa wa tó jẹ́ pé ọmọ tí ọba tí ì máa rí owó mú wá síwájú yín kò tí ì di ọmọ alálùbáríkà ẹ dákun ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wa gbogbo ẹ̀yin àfa wa torí pé ibi tí wàhálà yìí ti bẹ̀rẹ̀ ó ní níbi wíwọ́ṣìpù owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jí àwọn àfa wa ń wọ́ṣìpù owó ju mímọ̀ lọ àti fàlù owó àwọn àfa ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọ́n ti fàlù owó ju mímọ̀ lọ ọmọ tó bá ń sọ ìmọ̀ ní ìsìn àárọ̀ bí ṣe dànù àní o gbówó wá ẹ wo bí mólídì gbogbo mólídì káàkiri tàbí bí wàlímọ̀ káàkiri ẹ rí millions ẹjù yìí lọ ẹ má ṣe bínú ẹjù yìí lọ ẹ má ṣe bínú 1 million owó ọpẹ́ ni ẹjù yìí lọ wọn wá máa kà 2 million owó ọpẹ́ ni 3 million owó wọ́n sì ná 5 million lójú agbo 6 million lójú agbo 10 million lójú agbo ọmọ kéwù ná 10 million lójú agbo ẹ dákun tí ò ti da àwọn kọ̀líìgì ẹ̀ tí ò ti da àwọn sínú wàhálà àwọn àtàjọ kéwù papọ̀ ó ti da àwọn nínú wàhálà ọmọ tó ná 500,000 ó nìkan ná 500,000 lójú agbo lọ́dún àfa rẹ̀ àwọn àtàjọ kéwù lọ́dún àfa yẹn ó ti da àwọn sínú wàhálà àwọn yẹn náà sa eré kàtà wọn á sa eré bíi kí bàtà wọn já ni pé lágbájá ni náwó báyìí ibo ló ṣe ṣe kí ló fi sójà wa náà ṣe tó bá máa dẹ̀ mí ìmí náà gbọ́dọ̀ gbé mọ́tò wá o tó bá máa dẹ̀ mí mo gbọ́dọ̀ náwó ju lágbájá lọ ibi tí wàhálà ti ń dé nìyẹn o lẹ́yìn tí ò ní sẹ́ kankan lọ́wọ́ lẹ́yìn kọ́kọ́ máa ń kéwú kó ṣe wáàsí ẹ̀dá kan níbo ló ti fẹ́ rówó tó fẹ́ ṣe competition níbo ló ti fẹ́ rówó àfi tó bá mú kan mọ́kan ló kù àfi tó bá mú kan mọ́kan ló kù Abdulramon nìkan kọ́ o àwọn tí ń ta orí èèyàn pọ̀ nínú àwọn alálàfà wàláì àwọn tí ń ta páàtì èèyàn pọ̀ nínú ìjàfà tó ń ta páàtì èèyàn pọ̀ gan o wàláì wọ́n pọ̀ gan o èmi ń sọ sẹ́ẹ̀ mo ní káwọn ọlọ́pàá kí wọ́n gba wáráǹtì kan lọ́dọ̀ ọ̀gá wọn látòkè láti lè lọ́ọ́ mọ́ sáàtì ilé ọ̀pọ̀lọpọ̀ àfà láì ní sọ fún wọn ibòmíì wọ́n lè má bẹ̀rẹ̀ èèyàn bòmíì o ṣùgbọ́n ọtí tán kò jáde nínú yàrá àfà mi ẹ sọ pé sáàfà yìí ṣé òun gangan ní ń bọ Ṣàngó ni ṣé òun ní ń bọ̀gún ni. ìntà àfà mi ń bọ nínú yàrá tó gbé sínú ẹ tí ń bọ nínú yàrá àfà mi lẹ́sùn nínú ilé tí ń bọ àfà mi ní oògùn nínú kọ̀rọ̀ yàrá tí ń bọ. ó yẹ kí àwọn ọlọ́pàá mo fẹ́ kí a fi àsìkò irọ́ bàbá Tinubu a fi àsìkò irọ́ IGP kí wọ́n fún àwọn ọlọ́pàá ní ọ̀dà kí wọ́n gbogbo ìmí ní ìran àfáà ni ìran pásítọ̀ ni ìran oníṣẹ̀ṣe ni láì ní sọ nǹkan kan fún wọn keep environment. so ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ sì wà online pẹ̀lú wa update tí mo kàn mo wá ní pé fresh ẹjọ́ wọ́n ti lọ sí kóòtù lénìí ẹjọ́ ti dé kóòtù wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ establish kéèsì gangan ni mo nígbàgbọ́ pé àwọn tí wọ́n forí ko wọ́n pọ̀ torí àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ lọ o àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ lọ lábẹ́nú o àwọn tó máa forí ko kéèsì yẹn pọ̀ o àwọn ọlọ́pàá ń ṣe iṣẹ́ ìwádìí wọn lọ kó tó di pé kéèsì Abdulramon kẹ́kẹ́ máa bẹ̀rẹ̀ sánsan iṣẹ́ ó ti débì kan dúró torí pé o nìkan kọ́ ni ọ lọ o síbi tí ń lọ o
bọ́yá ọ̀run ní ń lọ ní mi létí sọ bọ́yá ẹ̀wọ̀n gbére ni yọ lọ kánú méjèèjì nínú kọ́lọ̀ ẹ̀wọ̀n gbére tàbí kọ́lọ̀ ọ̀run ṣùgbọ́n ẹni ó bá ti pààyàn àfi kí wọ́n pa òun náà ẹni ó bá ti pààyàn àfi kí wọ́n pa òun náà so kí Ọlọ́run bá kó kún wa lọ́wọ́ ààwẹ̀ ti dé o ààwẹ̀ ti dé o ààwẹ̀ ti dé free iftar tá a máa ń ṣe nínú ààwẹ̀ ẹni tí Ọlọ́run bá lò kó bá wa dá sí o bọ́jẹ̀tì wa nínú ààwẹ̀ ọdún yìí is 5 million naira títí táàwẹ̀ ó fi parí a máa ń ra oríṣiríṣi oúnjẹ ráìsì ní ẹ̀wà ní gàrí ní so láti fún àwọn less privilege àwọn opó àwọn tí wọ́n fẹ́ gba ààwẹ̀ ṣùgbọ́n tí ọ̀sàgbára bá a ṣe máa ń pín nínú ààwẹ̀ nìyẹn every Ramadan kódà a máa ṣe oúnjẹ tútù tá a máa ṣe ìsinu fún àwọn èèyàn títí nísìnú títí táàwẹ̀ ó fi parí bá a ṣe máa ń ṣe nìyẹn ẹni ó bá fẹ́ dá sí ẹ lè pe nọ́mbà mi sórí 080 36 33 33 13 so free iftar so budget wa lọ́dún yìí is 5 million naira kò sí iye tó kéré o kò sí iye tẹ́ ẹ fún wa bẹ́ẹ̀ kódà bẹ́ẹ̀ ni ká wá gba oúnjẹ á wá gbà ẹ̀wà ráìsì spag gàrí indomie so àwọn gbogbo àwọn nǹkan tá a máa ń pín nìyẹn ẹni Ọlọ́run bá fẹ́ lò fún wa ẹ dákun ẹ lè pè wá sórí 080 36 33 33 13 Sujaif foundation lórúkọ foundation wa Sujaif foundation Sumratul Mu'minina wal Jama'a foundation Sujaif foundation so àkáǹtì foundation ẹni ó bá fẹ́ dá sí tọ́dẹ̀ fẹ́ fi nǹkan sí àkáǹtì foundation kọ́ bá wa dá sí lórí 00 19 59 99 Jaiz Bank 00 19 59 99 Jaiz Bank ẹni ó bá fẹ́ dá sí programu banpa fún mi ẹni ó bá fẹ́ dá sí free iftar Ramadan program nínú ààwẹ̀ ẹni ó bá fẹ́ dá sí account number tẹ́lẹ̀ fi dá sí òun náà ni Sujaif foundation account ni 00 19 59 99 Jaiz Bank so 00 19 59 99 Jaiz Bank so Sujaif ló máa gbé wá fún yín Sujaif foundation ìyẹn ni pé Sumratul Mu'minina wal Jama'a foundation bó ṣe máa gbé wá fún yín nìyẹn Sujaif ló kà máa gbé wá abbreviation kọ́ ló bá ó ṣe dáadáa fún ẹni bá wá fẹ́ pè wá tó fẹ́ dá sí ẹ lè pè mí sórí nọ́mbà mi 080 36 33 33 13 máa gbé 080 36 33 33 13 free iftar free you can support us by donating any amount of money. So you can support us by donate for our free iftar in Ramadan for Ramadan program. So this coming Ramadan program, if you want to donate, you can donate food, you can donate money. So our foundation account is 00 19 19 59 99. My own personal number is 080 36 33 33 13. Ọlọ́run ọba má ṣe wá lẹ́nu ẹbú o, má fa burúkú kan wá o, ọlọ́pàá máa kó everybody o. Àwọn tí wọ́n ti involve lórí ọ̀rọ̀ yìí wọ́n pọ̀ wọ́n ti ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti wà ní court olójú tá a lè sọ tá a bá tún rí any update tó yẹ ká ṣàlàyé fún yín ká fi tó yín létí a máa tún mú wá fún yín. Bẹ́ẹ̀ ni nọ́mbà mi nìyẹn tí warrior blog ẹ̀ ṣe wọn àti mi so nọ́mbà mi nìyẹn 080 36 30 bẹ́ẹ̀ ni nọ́mbà mi nìyẹn so Ọlọ́run ọba ò ní fi wálẹ̀ o àní bọ́ sọ́wọ́ o àní sírè o ẹjẹ́ á máa kí àwọn ọmọ wa nílò ẹ̀rẹ̀ jẹ́ ká máa sí wọn létí o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.